téèyàn bá keep quiet kò mí pé ẹ jàre èèyàn yẹn tó padà bí tó keep quiet láti ọjọ́ tó sọ anything in short tó máa ṣe èèyàn ẹ̀yìn tẹ bọ́lá tẹ gbé story jáde nobody knows pé that lady kò ṣe máa ń ṣàṣọjí yẹn lóbi ẹ̀wọ̀n tí lady yẹn ṣe di máa yẹn mú lọ́jọ́ wedding ẹ̀ ó tó kọrin ẹ̀kan fún Àtitọ́pẹ́ akọrin 10 fún máa yẹn ó tún kọ gẹ́gẹ́ bí ọmọ tó mọ̀ ọ́rẹ́ mọ́ adúpọ̀ rẹ̀ mo ẹ̀ṣẹ̀ mọ mínú ọ̀rẹ́ yẹn ni. wọ́n ní Tọ́pẹ́ Àlàbí òun àti first husband ẹ̀ ní issue Tọ́pẹ́ Àlàbí òun ṣe èèyàn dáadáa aṣẹ́wó ló ṣe ní first husband ẹ̀ èèyàn burúkú ni èèyàn lágbájá ni tó yẹ jẹ́ èèyàn dáadáa tó ó mà kórìí ran Mr. Sọjí ó mà kó wọn lẹ́lẹ́sẹ̀ òsì méjì ni ó mà kọ́ ẹsẹ̀ òsì yẹn wọlé Mr. Sọjí ó mà ṣoríire wọ́n ti nípa àwọn Nàìjíríà ni pé téèyàn bá keep quiet kò mí pé ẹ jàre èèyàn yẹn tó padà bí tó keep quiet láti ọjọ́ tó sọ anything in short tó máa ṣe èèyàn ẹ̀yìn tẹ bọ́lá tẹ gbé story jáde nobody knows pé that lady kò ṣe máa ń ṣàṣọjí yẹn lóbi ẹ̀wọ̀n tí lady yẹn ṣe di máa yẹn mú lọ́jọ́ wedding ẹ̀ ó tó kọrin ẹ̀kan fún Àtitọ́pẹ́ akọrin 10 fún máa yẹn ó tún kọ gẹ́gẹ́ bí ọmọ tó mọ̀ ọ́rẹ́ mọ́ adúpọ̀ rẹ̀ mo ẹ̀ṣẹ̀ mọ mínú ọ̀rẹ́ yẹn ni mo ẹ̀ṣẹ̀ mọ mínú orin yẹn ni where were you máa tó claim pé òun lọ kọ Tọ́pẹ́ Àlàbí tẹ́lẹ̀ yẹn àti family wọn ẹ sún mọ́ mi ṣé ẹ ṣe responsibility tó ẹ kẹ́ ṣe lórí ọmọ yìí ṣe ṣe lórí ẹ̀ ọmọ Ayọ̀kúnmi ṣe ṣe gbàtẹ́ Tọ́pẹ́ Àlàbí gbé ọmọ kúrò lẹ́yìn ní 1 year and a half effort wò lẹ́ make ọmọ yìí kan ṣe Nàìjíríà gbogbo school tó lọ pé kó travel out o kí ìyẹ́ ẹ̀ má fẹ́ kẹrì gan pé bí ẹni issue ṣé wá ọmọ yẹn lọ lẹ́yìn I want you to come out with proof o ṣé wá ọmọ yẹn lọ lẹ́yìn ṣé wá ọmọ yẹn lọ lẹ́yìn ṣé ìgbà kan wọ́n tẹ́ pé ẹ wá ọmọ yẹn lọ wọ́n tì yín dànù àbí ẹ wá ọmọ yẹn lọ wọ́n jẹ́ kẹrẹ́ ọmọ yẹn I want to see answer o because ìgbà tí màá yín dá ń ṣe pẹ̀lú ọmọ yẹn nísìkò kan Tọ́pẹ́ Àlàbí ẹ̀ṣẹ̀ lówó lọ́wọ́ kò lówó lọ́wọ́ tẹ́lẹ̀ o kò yẹ kí fẹ́ yẹ kúrò lẹ́yìn ló lówó lọ́wọ́ o Ọlọ́run bẹ̀rẹ̀ sí máa ṣe fún wẹ́wẹ́wẹ́wẹ́ gbogbo success and Tọ́pẹ́ Àlàbí á máa kàlẹ́ ní èjì bí ẹ̀ṣẹ̀ pé bíyá let me say bíyá 15 to 20 years jọ 15 to 20 years wọn ti lówó nígbà àwọn Tọ́pẹ́ Àlàbí lówó lọ́wọ́ bíi 10 years ni 10 years where were you when she was struggling alone láti tọ́jú àwọn ọmọ yẹn where were you ṣe ṣe responsibility lórí ọmọ yín kókó tó lè mú ìyá change orúkọ ọmọ ẹ̀ sí Àlàbí á nìkan tó dé o ò lè ṣe ipa tó yẹ kókó lórí ọmọ ẹ̀ kó tó change orúkọ ọmọ ẹ̀ sí Àlàbí o ṣó fẹ́ rí ọmọ yẹn àbó tiẹ̀ dá ọmọ yẹn àbọ̀ ọmọ yẹn dẹ̀ mà gẹ́gẹ́ bí bàbá and to all single fathers tẹ bá bìlì pé kò kàn mí tó bá dàgbà mọ́ máa mọ bàbá ẹ̀ story yẹn ń change o ẹ ti wá Africa Magic orin ti fẹ́ yí story yẹn ti ń change ẹ má bẹ̀rẹ̀ tó ta ẹ má wá Africa Magic ní o reality will set in tó bá ṣiṣẹ́ tó yẹ kó ṣe lórí ọmọ má bìlì pé ọmọ yẹn máa mú ẹ o má bìlì pé even family member tí family member bá ṣe ẹ̀tọ́ lórí family ẹ̀ àwọn family bí wọ́n pèfẹ́ kọ́ lọ ṣe orí fárá ta Tọ́pẹ́ Àlàbí ajá ni ẹ̀kíní kan ni ọkọ ẹ̀ Bọ̀dá Sọjí is enjoying her now Bọ̀dá Sọjí is enjoying that home tó bá sí Tọ́pẹ́ Àlàbí kò sí ètò máa mọ Bọ̀dá Sọjí tó bá sí Tọ́pẹ́ kò sí ètò máa mọ Sọjí Àlàbí he is enjoying the home yes tó bá ṣètò ẹ lórí ọmọ tó bá bí pé bí ọjọ́ wẹ́dì kan máa pù yẹ tẹ́gbọ̀sí láyé mọ́ gan kan ṣé lómi ò lè jókòó síbẹ̀ ọ̀tọ̀rọ̀ là ń sọ fún yín ẹ wá fẹ́ máa paint àti Tọ́pẹ́ Àlàbí purple pink yellow gbà tí wọ́n máa ń dá ń jìyà where were you àbí tó yẹ kúrò nílé yín ló yẹ pàdé Sọjí Àlàbí ṣé tó yẹ kúrò nílé yín ló yẹ lọ marry tẹ bá ní evidence ẹ kó jáde o tẹ bá ní evidence ẹ kó jáde tẹ tó yẹ kúrò nílé yín lọ marry Sọjí Àlàbí ẹ já mọ̀ o ọkọ̀ tẹ̀ lè wá sórí social media ká máa tánìṣì méje lẹ́lẹ́ni o ẹ lè wá sórí social media ká máa tán ṣé ẹ ṣètò yín lórí ọmọ yẹn kí ìyá ẹ̀gbọ́n sọ wípé ó tí o àbí ọ̀ní ṣe kíní kan ọmọ yẹn máa yẹ kó mọ̀ pé bàbá mi nìyẹn bọ́tẹ́ bá ṣe responsibility yín ẹgbẹ́ everybody máa gbàgbé yín ni o ẹ má bẹ́ẹ̀ níbo jẹ́ lórí social media ẹ máa fún àwọn single mothers ní kúdù sincere single mothers tó ń ṣe tọ́jú tó ń fún ọmọ wọn ẹ má máa sọ wọ́n di wèrè ọ̀yàn ṣiṣẹ́ lórí ọmọ ò ní show face ọmọ aṣoríire tó wọn máa dìde àgàgà tó bẹ bá tó wá mèkè àbí ìyá yẹn mèkè pẹ̀lú máa social media àwọn mélòó lẹ́rí pé wọ́n mèkè láàrin àwọn single mothers tó wá ń drag wọn publicly àwọn tó mèkè ní orí àwọn mélòó lẹ́rí tó yẹ single mothers tí wọ́n mèkè láyé tó wá ń drag wọn publicly bá tó wáyé single mothers tó jàjà mèkè báyìí máa drag ẹ̀ publicly máa fẹ́ ba orúkọ ẹ̀ jẹ́ kí ló dé náà.